Dédé àsìkò yìí gbogbo tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa sí Ọlọ́run, wa dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ tí ẹ kà wá máa wà láàyè ọkàn lé ní ọjọ́bọ̀, ọjọ́ karùn-ún oṣù kẹwàá. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ tí a gbọ́ lé ní Olúwa, ẹ jẹ́ kó ṣe ayé àti ọkàn wa ní rere o. Àti wípé oore ọ̀fẹ́ láti máa béèrè lọ́wọ́ ara wa ibi tí a wà ní àkókò àti ní gbogbo ìgbà. Ẹ̀yin Olúwa yóò yọ̀ǹda fún wa. Ọ̀rọ̀ ẹni kò sí ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ tó ti àgbàdo lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Ní ọjọ́bọ̀, ọjọ́ karùn-ún oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé, níbo ni ìwọ wà? A mú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkarùn-ún. Ìwé Kọ́ríńtì kejì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkarùn-ún tí ó kà báyìí pé, ẹ máa wádìí ara yín bí ẹ̀yin bá wà nínú ìgbàgbọ́. Ẹ máa dá ara yín wò, tàbí ẹ̀yin tìkára yín kò mọ ara yín pé Jésù Kristi wà nínú yín ni, àfi bí ẹ̀yin bá jẹ́ àwọn tí a tanù. Nígbà tí àwọn ọmọ Bíbélì kíkà wá nínú ìwé Genesis orí ìkẹta ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹsàn-án, Genesis orí ìkẹta ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹsàn-án tí ó kà báyìí pé, wọ́n sì gbọ́ ohùn Olúwa Ọlọ́run, ó ń rìn nínú ọgbà ní ìtura ọjọ́. Ádámù àti aya rẹ̀ sì fi ara pamọ́ kúrò níwájú Olúwa Ọlọ́run láàrin igi ọgbà. Olúwa Ọlọ́run sì kọ sí Ádámù, ó sì wí fún un pé, níbo ni ìwọ wà? Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Ó dá mi lójú pé ìbéèrè tí Ọlọ́run bi Ádámù nínú Bíbélì kíkà wa sí, ó sì bá àyẹ̀wò lónìí. Ó bá àyẹ̀wò mu lónìí. Olùfẹ́, bí Ọlọ́run bá bi ọ́ ní ìbéèrè náà lónìí, kí ni ìwọ yóò dáhùn? Kí ni ìdáhùn rẹ yóò jẹ́ nítòótọ́? Láti dáhùn ìbéèrè òkè yìí lóòótọ́, o gbọ́dọ̀ kọ́kọ́ bi ara rẹ léèrè ìbéèrè mìíràn: níbo ni mo wà ní àná? Ní ibí yìí àná rẹ lè jẹ́ ọ̀sẹ̀ tó kọjá, tàbí ọdún tó kọjá, tàbí ìgbà tí o kọ́kọ́ fi ayé rẹ fún Jésù tí o di àtúnbí. Lẹ́yìn tí o bá ti dáhùn ìbéèrè yìí tán lọ́tọ̀, o wá lè tẹ̀síwájú láti dáhùn ìbéèrè náà: níbo ni ìwọ wà nísinsìnyí? Láti ọjọ́ tí a ti bí ọ ní gbogbo wa, àtọjọ́ tí wọ́n ti bí wa ní gbogbo wa ti bẹ̀rẹ̀ sí ìrìn àjò padà síbi tí a ti wá. Ìwé Oníwàásù orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ìkeje. Ìdí nìyẹn, kò sí bí ó ti wù kí o kéré tó, ò ń dàgbà sí lójoojúmọ́ ni o. Nítorí náà, kí o máa bi ara rẹ léèrè lóòrèkóòrè: níbo ni mo dé nínú ìmúṣẹ èrèdí tí a fi dá mi àti ìgbàlà mi? Ẹ jẹ́ kí a wo Sámsónì. Tẹ́lẹ̀, ó jẹ́ ìjìyà fún àwọn ọ̀tá, ṣùgbọ́n ó padà di ẹni tó ń lọ àgbàdo nínú ẹ̀wọ̀n wọn o. Ó yẹ kí o bi ara rẹ: ǹjẹ́ mò ń gòkè sí ní soso èso tó yẹ kí n so? Ǹjẹ́ mò ń pọ̀ sí nípa ti ẹ̀mí, tàbí mò ń dínkù? Ǹjẹ́ mò ń lo àsìkò sí níwájú Olúwa ju bí mo ti ń ṣe tẹ́lẹ̀ rí lọ, tàbí ìdàkejì rẹ̀ lórí? Ǹjẹ́ mò ń jèrè àwọn kan sínú ìjọba ju bí mo ti ń ṣe tẹ́lẹ̀ rí lọ? Ó yẹ kí a bi ara wa léèrè: ǹjẹ́ mo pọ̀ sí nípa ètò ìṣúná, tàbí mò ń dínkù? Bí ìdínkù bá wà, ṣé ó lè jẹ́ pé ò ń jẹ irúgbìn rẹ níbí, tàbí ó jẹ́ pé ò ń fúnrúgbìn kíhún? Ìwé Kọ́ríńtì kejì orí ìkẹsàn-án ẹsẹ̀ ìkẹfà. Tàbí kó jẹ́ pé nítorí o ti kùnà nínú ìdámẹ́wàá àti ọrẹ rẹ, ò ń ṣiṣẹ́ lábẹ́ ègún àtòkèwá. Ìwé Málákì orí ìkẹta ẹsẹ̀ ìkẹjọ dé ìkẹsàn-án. Olùfẹ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ó ṣe pàtàkì kí o bi ara rẹ ní ìbéèrè yìí láti ìgbà dé ìgbà. Bí o bá ṣe àkíyèsí pé o kò ní ìrírí ìdàgbàsókè nínú ẹ̀ka ayé rẹ kan, jọ̀wọ́ ṣe àtúnyẹ̀wò àwọn ọ̀nà rẹ. Ìwé Ágáì orí ìkíní ẹsẹ̀ ìkarùn-ún dé ìkeje. Bẹ̀ Ẹ̀mí Mímọ́ láti ṣe àyẹ̀wò kí ó sì fi hàn ibi tí o ti ṣì í. Béèrè lọ́wọ́ rẹ̀ ohun tí ó yẹ fún ọ láti ṣe ní ìmúpadàbọ̀ ọ̀tun bá ayé rẹ. Mo gbàdúrà pé ìwọ yóò mú èrèdí Ọlọ́run fún ayé rẹ ṣẹ ní orúkọ Jésù. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ o wà ní ibi tí ó yẹ kí o wà bí? Ǹjẹ́ o wà ní ibi tí ó yẹ kí o wà bí? Kì í dùn kó pọ̀ sókè lọ́bẹ̀ oge. Olúwàbùkọ́lá ya kó yín ó ka ọ̀run ṣíṣe ti èní nígbà tí a máa pàdé ní ọ̀la. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.